Mo lè bá yín sọ̀rọ̀ bí tí mo wà yín náà mọ́ mi. Mo lè bá yín sọ̀rọ̀. Ta ni ìyá Bọ̀dé ṣẹ̀? Ta ló ṣẹ̀ tí ò dáríjì? Bọ̀dé kò ṣe jọ́ ọmọ ìdùnnú fún màmá ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìyá Bọ̀dé ló ti wá rojọ́ fún yín ni? Kí ni ìyá Bọ̀dé ni mo tún ṣe? Ó dùn màmá ẹ̀ nú rárá. Kí ni ìyá Bọ̀dé ni mo tún ṣe? Kò ṣe mẹ́wàá Bọ̀dé. Màmá ẹ̀ wá síbí. Ó wá rojọ́ ẹ̀, ó wá fẹjọ́ ẹ̀ sùn. Pẹ̀lú omi ojú bó ṣe ń wa ẹkún rèé inú màmá ẹ̀ ń bàjẹ́ lórí ẹ̀ kó jọmọ tó lọ kó jọmọ ìdùnnú ojú tí wàá ń gbòòrò. Ìyá Bọ̀dé ìgàn kí ló máa ń ṣe Ìyá Bọ̀dé yìí kí ló tó máa ń rojọ́ kiri báyìí gan kí ló tó máa ń rojọ́ kiri wọ́n máa ń rojọ́ kiri. Ṣé wo ò mọ̀ wípé ọmọ tó bá gbomi ojú lójú ìyá ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá pátápátá ló jẹ́ fún un ní ìgbọ́dọ̀ fi ẹnu mi sọ ohun tó wà nídìí ẹ̀ fún ẹ kí ni gbogbo eléyìí tó gbé dà ní ìyá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ló dé ó mú gbogbooro ó mú gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ojóye bó ṣe ń fa gbó ló ń fa sìgá iná lójú iná lẹ́nu bíi ti Ṣàngó kí ló dé Bọ̀dé ìwọ kan iná ọ̀yà ìwọ ìnígbà ìwọ ìlànà ẹjọ́ náà pè ya tó yí wà lọ wèrò sókà. èèyàn mi. wẹ́sítàmà kí ló wà bàbá wẹ́sítàmà yé. Ìyá Bọ̀dé ti dáhùn. kí ló ṣẹlẹ̀ ẹ́sìkì nǹkan ẹ̀ tí ẹ gbọ́ màá bá yín lábàá mẹ́rin sí màá bá yín bẹ́ẹ̀. ó yá àlè fi bàbá wẹ́sítàmà kí ló ẹ màá bá yín bẹ́ẹ̀ sí màá bá yín gbòòrò iṣu kan tó yá jẹ yọmí báyìí
ẹ máa bá yín mọ́mí àwọn èèyàn mi ló ń pè mí yìí. Ọlọ́run o bọ́dé jọ torí Ọlọ́run fi ara balẹ̀ kó gbọ́ ohun tí mo fẹ́ fẹ́ sọ inú ìyá ẹ̀ dùn yẹ́ ẹ̀ ó dẹ̀ ronú tí ìyá ẹ̀ bá ronú torí tiẹ̀ tí ó bá gbabẹ̀ jẹ́ pé Ọlọ́run wà láàyò ìlérí ọdún Ọlọ́run kí ló dé ẹ wọ orí ẹ̀ wà pa níwájú ẹ̀ sọmọ abíire kan ṣerú eléyìí wo ohun. Mọ́mí nǹkan tó wà ń gbòòrò nìyẹn mọ́mí. Ọmọ ìgbà tí mọ́mí ti gbadé ọgbọ́n wáyé ti lọ náà ẹ jẹ́ ká ṣe nǹkan tó wà ń gbòòrò lélẹ̀. bẹ́ẹ̀ni pàdé bó bá rẹ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bá rẹ sọ̀rọ̀ kí ló ń ṣe ẹ́ ọmọ tá a bá sọ̀rọ̀ tó warùkì ó ṣe tó fẹ́ parun ní ìwọ òde ní parun láyé ẹ̀. ọkọ ni tárí ẹ̀ là ń bẹ́ẹ̀ sọ ó dẹ̀ fẹ́ kó gbọ́ ọmọ kan ló gbà náà lọ́hùn bó ṣe ṣe ìkẹyẹ ní ṣe tó kò yẹ èsì lọ́lọ́. Ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi kò ní já sásán ìlàkàkà mi kò ní já sófo. Ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi ìlàkàkà mi kò ní já sásán ìlàkàkà mi kò ní já sófo. Ìlàkàkà mi. Let's come to give me tomorrow. I will buy ham. Ọlọ́run á sọ wa jọ lálọ́. Ìyàwó ìyá o. The market is fast. Mo da sáyò tó bá fẹ́ kí wojú ẹ o. Ṣé mo sọ nísìn? Kí ládìgbò ti sọ nísìn àdìgbò mọ̀ dà lóhùn ń kanra ni wọ́n filẹ̀ ìjà ni ó jẹ. Ara ṣe á ta mí. Wọ́n gbọ́ pé ẹ̀fọ́ fi jọ́ lánàá ni. Tó bá jẹ́ ti tàná ni filẹ̀ àná ti lọ òní lókun. Bẹ́ẹ̀ni ìyá lọ́jẹ. Àná ti lọ òní là ń wí lọ́wọ́. Ayé òní ní kọ́tà o. Ẹni ọba ti sú ẹni ọba náà kóńde kẹ́lómi ìwọ́ bẹ́ẹ̀ ni o. Kò lè dùn mí fẹ́yìn méjèèjì. Ṣé bẹ́ẹ̀ lágbà ń lé? Gbàtọ́ yóò gbàgbà dé yín pátá wọn ti kú tán. Ẹ ṣe ni mọ̀ mi fi ń di ayò. Sótú ti wá dìjà nù ni. Ó tún ti dèrè fún àdìgbò àbí ọmọ gbà mí. Àgbà wa dé di ayò, àgbà ò sí ń di ayò. Èwo làgbà ń di ayò. Àdìgbò mo jẹ gbàgbé ọ̀rọ̀ tó tiẹ̀ ní sọ fún ọ ní àná. Bí o ti ẹ̀gbọ́n pa ti. Táyọ̀ mi. Mo ta fún ọ ní sùúrù. Tí ọ̀rẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rasidi Yekini ẹ̀mọ̀ ló kù. Rasidi Yekini kì í sọ̀rọ̀ mi àgbàlagbà ni àti pé wọn ò bọ́ sọ kọ́dẹ́sẹ̀ kú ọtí kú ti pẹ́ bóyá kíní ti ń ṣe ọ̀hún lọ́tún padà. Táyọ̀ fún mi. Wọn lọ́ra agbábọ́ọ̀lù Táyọ̀ wọn lọ́ra ti ń gbábọ́ọ̀lù. ìpínlẹ̀ abiyamọ bàbá àkànjú ibi lè wà ẹ máa bọ̀ àkànjú ni ìyàwó ẹ̀ lọ́dọ̀ kíkọ́ ẹ̀jẹ̀ ni èwo lẹ jẹ. Àǹtí Rọ́sì, báwo la rí wọn? ọmọ yín wà àdàmà rẹ̀ tí ń bá mi. Ẹ jẹ́ kí n tiẹ̀ kí n gbára rẹ̀. ní ìdílé ní ìsọ̀rọ̀ ti fún ní injection kan sóò ẹ̀ tí dókítà tẹ bá ti ní láwọn lọ sí sí bàbá rẹ̀ sí wà ó. Ẹ jẹ́ kí n sáré fún mi. ẹ̀rí dókítà tó ti ń bá ká tó má lọ́wọ́ wọ́n ká ti tọ́jú ọ̀rẹ́ tí mo bá ká sí ìwádìí. Inú kí ló wọ lọ́dún? Ó lè ní kí ojú sí báwo la lọ mọ̀. Àdáṣà ìyàrá tó wà ní 16. Kí ló bá débi pé ìkọ̀kan bù lójú bẹ́ẹ̀? Èmi kọ̀ kúrò ní ìmọ̀ nǹkan tó ṣe mí ìdí ìfojú ọmọ náà. Bàbá ẹ̀ ló ti wá sọ síta. Wọ́n ti lẹ́nu kan lọ wọ́ wá. Ẹ̀pẹ̀ kúrò tí wọ́n bá kẹ̀tẹ̀ jẹ́ kí n rí kí n tiẹ̀ mọ́ tó ti mú jẹ́ kí n rí. Èmi tí mo tún bẹ̀rẹ̀ wọ́n tún ní kí n yọjú sí. Madam, advice fẹ́ fún yín ni pé ẹ lọ wá owó capital operation ojú yìí. Operation Ojú yẹn worst. So I did last operation fún. Wọ́n lọ use ojú yẹn. So I did last operation fún. Madam, kẹ lọ wá owó yẹn quick. Má jẹ́ kó pẹ́ rárá. Ṣé gbọ́? doctor, operation.
Mojí, kí ló dé tẹ́bí tí mo kó lọ́dọ̀ yìí kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe sọ̀rọ̀? Sọ̀rọ̀ kí ló dé sọ̀rọ̀? Kò ló bá bàbá Kàjí. Bàbá Kàjí tẹ́bí. Ibi tó ti dùn ẹ̀bí ẹ̀ ló ti gbẹ́mí mi. Àkàndé wá fèmí àtọmọ rẹ lẹ̀ ẹrù èèyàn méjì wá dẹrù èèyàn kan. Ọlọ́pàá abiyamọ òkun sùn lọ́rùn. Àkàndé wọ́n fèmí àtọmọ rẹ lẹ̀ o. Wọ́n bójú ẹ̀yìn wo. Àkàndé ó fi wálẹ̀ o. Wọ́n bójú ẹ̀yìn wo. Ó mà ṣe o. Mo ti gbọ́ mo láti gbọ́ àti ilé rẹ̀ ní ìjẹun ní ọ̀ka mo ti gbọ́ ṣe máa kí ló dé. Ó gbọ́ ní tó ń lé pa gbà. Ilé ìsọ̀rọ̀ ìjọba bá tilẹ̀ ti dákẹ́ bá yẹ pé mo ti gbọ́ ìwé àfilẹ̀ ìgbó ń lọ jà. Akànjí, ilé ló ń bọ̀ wá bá mi tó gbọ́. Mo bọ̀ wá lé wá bá mi. Mo dàbí òkúrọ̀. Múmẹ́mú mo dàbí kèrèǹgbè akèrègbè ìjẹ̀bú o tó jọ tòǹdó tòǹdó màrè o tó jọ tìjẹ̀bú múmẹ́mú ikùn mi yọ bí kèrèǹgbè. Àdìgòrò. Àdìgún. Èyí tó sọ ẹ. Mo ti mọ̀ pé àyìn náà lẹ́wà. Ẹ mú sọ máa bò lọ. Ọmọ Ibo. Àdìgún. Sóríire. Àwọn aráàlú kìlú yín gán bẹ́ẹ̀. Ògùn ní gbé ọmọ bàbá wù. Àrìgún. Yọ̀dà fún. Àrìgún kọ́ Àdìgún. Àrìgún ṣẹ̀ṣẹ̀ ń kọ́. Àrìgún kọ́ Àdìgún. Lóògùn kúlọ̀ bàbá yín. Ìwọ Yorùbá ẹ̀ ń kọ́ ni. Anofia. Olóbi àwọn àgọ́ Àdìgún wà ní. Anofia. Yọ̀dà fún. Ẹyẹ ẹ ṣe ẹmu fẹ́mi náà àbí? Ṣé máa ó ra mi báyìí ni? Ṣé sáàmù owó mi láyé lé ní o? Ẹlẹ́mu mímọ́, ẹlẹ́mu mímọ́. Ẹlẹ́mu mímọ́ ẹlẹ́mu funfun ẹlẹ́mu kéńté ẹlẹ́mu òwúrọ̀ tó láha funfun tó lágbè funfun olùpèsè ẹmu la ó máa pè é ó fagbè sọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀tún. Lọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀tún. Ẹyin Ayọ̀ni. Kí ló dé tó ń pariwo? Ọgbọ́n tẹ́lẹ̀ ọ wá ń ṣe gbèrágà wá ní àyè sórí bọ́ọ̀ tí mú ayé òde tó bẹ́ẹ̀. Wà á sọ fún owó wà yìí tí ò bá gbà. Wà á ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ láti ọjọ́ yìí kí ló dé tó wá ń lera báyìí sórí ìfẹ́ máa ṣe ní tó fi ń ṣeré báwọn. Ayọ̀ni ní sí ọ dáa kọ́ ọgbọ́n tèmi. Àbí nítorí ọ̀rọ̀ olówó dé tí ọ̀nsọ̀hún náà lọ sí dúró lé. Bẹ́ẹ̀ ni o owó ni kókó tí ẹ̀gbọ́n náà sáláwìn bíi tiẹ̀ lọ pè mí ni. Ẹ̀yin Ayọ̀ni aláwìn kan ni ọ́ tó wá rẹ́mi tí mo dúró tí ọ̀ náà ń wo ìsáláwìn. Kò sí wàhálà ń bá a sọ̀rọ̀. Kókó mi fẹ́ dé ọgbọ́ bí kókó mi bá dé owó wọn fi bá tiẹ̀ jẹ́ wo bí ní sùúrù já ó dìgbà fọ̀. Ọ̀wá ni njó dìgbà fọ̀ wọ́n lọ wá sẹ́kún sí ọwọ́ rẹ̀. Wá o ní sórí ibú o. Jìbìtì ara n ò ṣe o. Àwa Ayọ̀ni n ò lè kú sọ́rọ̀ kúrò mi ní. Ọmọ ìdá Ayọ̀ni orí tẹ́rẹ́ ọwọ́ mi gbọ́dọ̀ bá ìjìkújì níjì ọ̀fẹ́ lera àbí Ayọ̀ni ó lera mo ti mọ̀ sí kọ́ dẹ́rùn ní ọ̀yànjú ọ̀rọ̀ rẹ̀ kọ́ dẹ́rùn olóògùn ṣe kán dé mi oògùn fẹ́ nígbà lọ́wọ́ rẹ̀ torí rẹ̀ pé wọn ò ní fẹ́ ọ irọ́ ni kò ní sẹ́wù. ẹ̀yin mi. Àrígún. Ayọ̀mẹ́yẹ. Ọmọ yóò dà fún wọn tí ọ sórí ire o. Ọ ti máa ṣiṣẹ́ lára ọmọ òun. Ọ ṣiṣẹ́ lára ọmọ òun. Ẹ̀yin wá tàlà ọmọ mi lera. Sọ́ni bó ti wà wọn ìrònú mi lórí rẹ̀ gángan o oyún ìbejì mo kọ́ fẹ́ fún bí n bá kọ́ bẹ́ẹ̀lù ìbejì lóyún tí ò ní kò yọ àmọ́ ọ wá ń gbéraga Ọlọ́run ò sí Ọlọ́run ò gbà lónìí tí mo wá rò ní pé bóyá kí n lọ rè bá kò dẹrùn kí n lọ rè gba oògùn ìfẹ́ tó dáa lọ́wọ́ rẹ̀ ọmọ yìí ò gbọ́dọ̀ lọ o. Tó dẹrùn Àdìgún ẹ̀rín rẹ̀ máa ń pa mí
n tẹ ń gbọ́ n fetí gbọ́ nǹkan tó sọ lẹ́ẹ̀kan tó lọ́ fún lóyún ìbejì oyún ìbejì kọ́ bínú fún oyún ìyálòde Ìbàdàn ni wọ́n tiẹ̀ mọ́ ń gbéra rẹ̀ gun ẹ̀ sí Ògúnmọ́lájú wo kò dẹrùn tó ń sọ òun kò dẹrùn ológun o èmi ni mo sọ fún ọ tí kò dẹrùn bá fún ọ ní oògùn orí fífọ́ inú rírun ni ó pọ̀ láàárọ̀ ọjọ́ kejì tí kò dẹrùn bá lóògùn ọ̀nù tí lé wá ní kí n lé ká láti dẹrùn ṣé kò ní ti fi oògùn fẹ́ Chukwudi náà nù ṣé kò ní ti fi kíní ọ̀hún yanjú ẹ sọnù. ọlọpọlọ rárá ọ̀rọ̀ rẹ̀ wọ ilé tí. mọ ṣe yọnu ọ̀rọ̀ rẹ̀ bá ń láàmú. Adigun ṣé ọ̀rẹ́ nu mínú ẹmu rẹ. mọ pa ayọ̀ ní kọ̀ dáhùn eré yóò da. ṣé ẹ mọ̀ pé kíní kọ̀ bàbá rẹ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ fún mi kíní kọ̀ kílọ̀kọ̀. Adigun kọ̀ọ̀kan yín àkúrò wò rà ẹ̀rọ wò rà kẹ̀kẹ́. já búrẹ́dì ká jẹ ilé ìnáko tó di pé a sì tún wá wá nǹkan míì tá a bá fẹ́ sí ọjà tí mo ẹ̀kọ́ tí mo kiri lónìí ó pẹ́ kí tó rọ́jà tàtàn ìyẹn pọ̀ gbogbo orí báyìí ń pọ̀ mí bá tẹ̀ jẹ búrẹ́dì yẹn bá tẹ̀ wàhálà kan fẹ̀ kú á tẹ̀ jẹ yẹn náà. Àkànjí ó màmí mo tẹ̀ fẹ́ bi ọ́ níbèrè kan kí ló dé tó fi fẹ́ rí bí mi látàn tó fi kórìíra mi kí ni nǹkan tí mo ṣe fún ọ gan-an. èmi náà fẹ́ bí ń béèrè ta ló bí mi. Àkànjí tó o níyà mi èmi tí mo bí ọ náà ni. ó lè yẹ ni mo sọ ta ni bàbá mi gangan. Àkànjí èmi ló lọ fẹ́ bí mi léèrè ọ̀rọ̀ mo sọ fún ọ mo ní bàbá rẹ ti kú láti kékeré èmi náà mo ń ṣe wàhálà lórí ẹ̀ kò sẹ́nì kankan àfọlọ́hún. ìgbà tí mo gbọ́ nígbà yìí lẹ́bi bàbá mi dájọ́. Àkànjí àwọn owó ní sọ̀sọ́kúsọ bá ń fọn. lọ́dún sọ wípé gan ẹ̀rẹ́ fi mí dájọ́ orí mi lè òun lójú yìí fọ́. lẹ́nu ẹ̀ àwọn owó ní sọ̀kúsọ lẹ́nu ẹ̀ ni àwọn ohun lọ́jọ́ kọ́ èyí àtọmọ mi síra wa bá. Àkànjí fún ẹ lọ́mọ ìgbà Àkànjí nínú ọjọ́ kò tí o gbọ́ bí ṣe ń pè ọ́ látàárọ̀ ni Àkànjí o gbọ́ bí mo ṣe ń pè ọ́ látàárọ̀ ni wọ́n kọ́ mo bá rí látàárọ̀ kí ló ṣe é tó dá sí ìlú ẹ̀dùn mo fẹ́ sọ kan fún mi ṣètìkọ́ mo fẹ́ sọ pé ìfẹ́ fẹsẹ̀ yìí lọ skul mọ́ o ṣètìkọ́ ìfẹ́ fẹsẹ̀ yìí lọ skul mọ́ àjẹbẹ́ kí máa lọ bọ́dí àwọn àlàní kí kó wo gbẹ̀wò mi kí sì máa lọ skul bẹ̀ kí máa ṣe bọ́dí ìfẹ́ fẹsẹ̀ yìí rárá mọ́ o. Àkànjí wọ́n fẹ́ pè mí nìkan rẹ̀ nu ilé mi ó ti mọ̀ pé mi ò kò jẹ́ mi àti ẹlẹ́tọ́ àjọ ń gbénu ilé. dẹ́gbà ti lè dá gbénu ilé kẹ́yà tilẹ̀kùn ilé yín kẹ̀sì máa lọ ilé ọ̀rẹ́ yín. Àkànjí lẹ́nu ẹ̀ wọ́n fẹ́ mi nìkan rẹ̀ lẹ́nu ilé wa lọ́mọ gbé bọ́dí. kiri kẹ́tí mo fẹ́ ní ẹ̀wọ̀ ẹ fílẹ̀ mo lọ ní ẹ̀wọ̀ ẹ fílẹ̀. Àkànjí àṣà. Ọ̀gá wa ọ̀gá títà ọ̀gá wa. Anu ẹ máa kú ọjọ́ mẹ́ta lọ́wọ́ ya wọ́n gbogbo lé o nípa àdúrà bẹ́ẹ̀ wa. A máa tún rí yín. Gbogbo pẹ́ dé lánàá ni. Bẹ́ẹ̀ ni Ádámù wọ́n ní kí sáré wá rí yín lónìí kó tó di pé ẹ máa lọ lórí bàbá mi ẹ fọwọ́ ẹ bá délé o. Ṣé o wàá mọ̀ tó bàbá yìí? Ilé ìtẹ́ ẹgbẹ́ fún mi lọ́jọ́ sí ìlú ló ti jẹ náà. Ẹ wo ọ̀gá ti sá ọmọ kan ṣoṣo tí mo ní láti gba bàbá rẹ̀ ti kú ìyá àti ẹ̀ náà ni ìsìnkú níwájú kò dẹ̀ ní lẹ́yìn lórí ẹ̀ ní ìdẹ̀fẹ́ kó mọ sojú kòkòrò tàbí kó lọ mọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ sùn. Ọlọ́run kò mọ̀ fún wa ló ń bá a dá sí. Lágbára ọlọ́run èyí ti ṣe fún ìgbẹ́ ẹ̀sìn bèrè lọ. Ó dà ẹ bá mi kílé o. Ó dà ẹ fi ẹ kílé o. Ẹ bá yín láyọ̀ o.
kànjí mo ti wọ́n lé nígbà tí mo gba wájú ìta yín mo ti bèrè rẹ lé wọ́n ní ọ̀sìn lé ìyá mọ̀ pé ń kó ọ lọ́nà báyìí kò sí kankan kò sí àlàáfíà ni. dákun mọ́ bá dákun jẹ́ ẹ̀yọ́ sọ́ọ̀rì ọ̀rọ̀ kan wà títí ń gbé mi nínú tipẹ́tipẹ́ tí mo ti fẹ́ rí ọ tí n bá sì sọ ara mi gan ó balẹ̀ sọ́ọ̀rì gbogbo àdágbé àdásọ̀tọ̀ ọ̀hún tẹ̀ ó ti pọ̀ jù sọ́ọ̀rì bí mi ṣe máa ń lọ sẹ́kọ̀ọ́ tí mo máa ń dé òun mo mú ọ dání ọlọ́run lè ṣe a lè rìn lọ pàdé ọmọ rẹ̀ ńjọ́ kan àbúrò mi ò yọ kéèké mi fi ọwọ́ ìtọ́jú gbá ọmú kí n fi gbá ọmú inú ọkọ ọ̀run gan mọ̀ dùn sí ọ ni. wọ́n sáà mọ̀ bí mo ṣe jẹ́ ń lù èmi rẹ̀ kò dẹrùn ọkùnrin ogun mo lówó mo lóògùn mo níbọn mo léèyàn mo tún látọ̀ ọ̀bọ̀ra wọn náà sáà mọ̀ mí ọmọ bàbá mi ńlẹ̀ ìwé ẹni yìí ni bàbá mi sọ́ọ̀rì ìbá tí wàá máa náwó àwọn nǹkan mèremère sí ọ nǹkan mèremère àmọ́ òkè àdó ń ní ọjà rókè bọ́là wọ́n mọ̀ pé òkè àdó ṣe bí ẹni adíẹ̀ ju bọ́là lọ torí ẹ̀ lèmi ṣe wá fẹ́ gun òkè àdó báyìí kémi lè mójútó kè bọ́là tiẹ̀ kókó ọ̀rọ̀ mi ni pé dákun kò fẹ́ fẹ́ ọ. èdè bá ọmọ tó ti wà àti bàbá rẹ kí ibi tẹ̀fìdá lára àwọn tó tẹ̀jọ pa nílẹ̀. bàbá mi èèyàn rí ní bàbá mi kó tó wọlé sùn gbogbo èèyàn ló mọ̀ ọ́n àti pé kí ni nǹkan tí wọn burúkú tí ò dáa tí mo ti ṣe pamọ́ sí ọ lọ́wọ́ rí ọ̀rọ̀ pẹ̀lú rẹ pọ̀ níbi bá sì ní. tí wọ́n bá gbàgbé yóò ràn ọ́ létí lùlù àmọ́ tí wà àti bàbá rẹ ṣe ṣebí ìjà ni wà àtọmọ yíbò jájọ sí tó fi yìn níbọn lọ́dún náà lọ ó yóò san kò san àbúrò ẹ̀ fi gbé lọ sílùú wọn ó kú ó yẹ ní kò tẹ́nìkan. ok bàbá yìí. naka tó fojú rẹ yìí lónìí. cool down máa gbẹ́nà mọ́ni abúlé ọ̀bọ̀ tó. ẹ̀ ń gbìmọ̀ ẹ̀mí ẹ̀jẹ̀ ń gbìmọ̀ tẹ̀ lórí mi àbí. ayọ̀jọ́ ṣé bí ọdún bíi méjì tó ti dábúlé ṣé ọtí tó gbọ́ Yorùbá kankan ni àti ẹgbọ́n tàbúrò rẹ tó ẹsẹ̀ dé ọ létí èdè kankan ni àbẹ́mi ní í ṣe ọ láti jọ ẹ̀. báyọ̀ fún mi jọ ọmọ Yorùbá ṣé ń lẹ́yìn ṣe Yorùbá báyìí. irọ́ Yorùbá ló ń sọ. Sókòdì kí ló dé. èmi ni kí ló dé ọlọ́ni ọkọ̀ níwọ̀n kí ni burúkú borí pọ̀ èmi ni wọ́n bá gbé kí ló dé èmi ni wọ́n ọlọ́ kí ni kí ni mo mú ọ gan-an. ṣé kò tó àbá rẹ gbé fọ ṣé ní ìgò ọbẹ ní ọdún bọ̀ ṣe da yorùbá ni àbí gan sí ọ ni. òun náà ni o wọ́n sì ti mọ̀ ọ́nù wo àwọn èèyàn bá tiẹ̀ wá bí o torí ti ní kí burúkú ọmọ àjẹkúta mímú fún mi gbọ́ kí ni wọ́n rọrùn ṣe ilé àwọn tilé wa lánàá. tilẹ̀ wa. tilé wa wọ́n sọ fún àwọn olè mọ̀ wo Sókòdì àbẹ́mi náà pè wo kì í ṣe ràbí tiẹ̀ ní irú àgbàjúmọ̀ báyọ̀ bá dobìnrin náà báyọ̀ àwọn bá pánlá bàbá tiẹ̀ làwọn bẹ̀rẹ̀ mọ́ bá dobìnrin. bàbá tèmi. bàbá ńlá kú bàbá tiẹ̀ làwọn lè mọ́ bá dobìnrin lábàá ìbò sọ fún ọ ṣé gbàdí kan ló gbé ọ sùúrù ẹ ládùúgbò ìhàlẹ̀ rẹ ayé rẹ bàjẹ́. ọmọ kan máa dànù yóò bí sẹ́ máa dànù tí ì nà èkó. any day I will catch your man wey because of tilẹ̀ wa to God what I will do you that day your people will never know. ìbọn ọgbọ́n tí Chukwudi sọ ni ó ní kémi ká lọ rè mú àdàpọ̀ fẹ́ lọ rè mú bọ̀ wá. ọtún wá dúró. mo ti gbé mo ti tipẹ́ ó mo rí ọ náà. Tàlàbí. Idiot, God save you. You buy no gbogbo wèrè ara ètí ò lọ́ọ̀nì. Ó sì dé rẹ̀ lè do anyhow. Now let's go. Kò dẹrùn. Kí ni sí ọ tó sáré bí ẹni wèrè lé tí ò sí kí ni sí ọ. Ní ẹ̀yin lẹ́wà tí ẹ bá rí Chukwudi àti ìyàwó yín lọ́nà odò tí wọ́n dì mọ́ra wọn pẹ̀kì Chukwudi tó bá sì jẹ́ èmi ni ó sì lè lọ pokùnso. ẹ mọ gbá pọ̀dà ẹ mọ̀ bá pokùnso torí obìnrin kan gbogbo àwọn obìnrin tó kù ta ni kó wọn mọ̀ ṣètọ́jú wọn. agbára ti ìgbóná Chukwudi èmi nínú àbáyé. èyí sì jẹ́ kó máa tọ̀wọ́n ìwà kan kó wá máa yàn yín jẹ́lẹ̀. èmi. òfófó gbẹgbà ìdí ọpẹ́ ló mọ ẹjí o ọwọ́ ò ní jẹun lónìí. ibọ ẹ pààyàn ni. n kàn fi dẹ́rù bà ni àmọ́ bó bá sì já sọ̀rọ̀ náà ọ̀rọ̀ rẹ o. ẹgbẹ́ mi.
ok ọba mi kan mo rọra o wọ́n sì wú o mo rọra o odò ń tutù dákun bá ń ṣe Modern mama payo. Modern mama payo. Modern mama payo. Ìwọ́n lọ́mọbìnrin náà gbà fún ọ. Ọmọ yìí bò ló ń fẹ́. Wọ́n ti lójú ìyá rẹ̀ báyìí ló ti sọ pé òun ò fẹ́. Olómi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọyá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀. Bísúkú di bá ọkọ mọ́mọ́ ṣe gbà ọ yáyìn lẹ́ bà mí. dákun jákèjì la máa lọ bí sí. Bí wa bóò ni sí dáadáa ni. dáadáa ni. Mọ́mì rẹ̀ ń kọ́. mọ́mì rẹ̀ ń bẹ ń gbọ́ kò dẹrùn èmi ló ṣe ìwà àti Súkúdì lánàá ń di ayò. Súkúdì kò sí nǹkan. kò sí nǹkan ọtún parọ́ ń gbọ́ náà ṣé o rò pé wọn ò gbọ́ gbogbo tẹ́yìn méjèèjì tún wò lánàá ń di ayò ní dákun tí ẹ gbọ́ náà kí n ti ẹ gan kí n ti ẹ àní wọn ò lè fẹ́ ọ sọ́nà bẹ́ẹ̀ ní ìbọn ọjà ọ àní Súkúdì ló wù mí ló sì wá múra kankan bí olójú kan ń ṣènáwó tí ó fògùn fẹ́ ni ọ̀rẹ́ mi. Ògùn fóun lè fògùn fẹ́ ọ ìfẹ́ rẹ ní wọn parí jẹ. Ó ti tó bá wọn. ó ti bá ń lọ. Ẹlẹ́yà wa. Pẹ̀lẹ́ kò dẹrùn ìwọ ọmọ yìí ṣé kì í ṣe pé dìídì ọ wù kò dẹrùn ló dúró déédéé yìí ṣé pé kò dáa tó lọ́mọkùnrin ni gbogbo tó ń wí ní ìgbọ́ látòórọ̀ tó wá jẹ́ pọ́ máa jòkúta má mú mi lóhùn ọ. ìyá ẹ̀gbọ́n náà sílé tọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń lù bẹ́ẹ̀ ń lù bàrà lẹ ló sọkọ mi. ọkùnrin wo ló lù bí ẹ ń lù bàrà. bíbẹ́ ní gbogbo tó ń wí lẹ̀ ń gbọ́ ni òun àti Súkúdì náà jọ bára wọn jà lánàá ń di ayò inú fẹ́ẹ́ fi lùlù bá tiẹ̀ jẹ́ ẹ ti ẹ̀gbọ́n náà nǹkan tiẹ̀ wá ṣẹlẹ̀ sólúwa rẹ̀ tán àwa ní kan sáré wálé wá pé balẹ̀ mi ṣé ẹ dákun bó ti ranjú bíi màálù tó rọ̀bẹ̀ ṣé èyí tí ò lè dẹ́fun padé ibi tí ó ti payán náà sáré wálé wá pé èyí ń da yàtọ̀ wáyé ilé fẹ́. ṣé ìgbàgbọ́rọ̀ ni wọ́n fẹ́ mọ ọjà kiri ni. àti wípé bí Súkúdì ò bá bẹ̀rẹ̀ ní ìlú ń ta mọ́ bó bá lè ṣíjú lé ọ yóò kan ọlọ́run ni ṣágbára àjà la fi ń fọkùnrin ni. ìyá ẹ̀wọ́ èmi ti wí tèmi náà n ò lè fẹ́ kò dẹrùn kọ̀ọ̀rọ̀ gbọ́ ni. ọ̀ ń lọ ọmọ tábà ń bá wí tí bá ń wọrùn kì ó kò parun ní lọ́hùn wọ́n kò dẹrùn onídẹrùn fáwọn tá rẹ̀ ìwọ wa mọ òrèlé ṣé bá ọmọ mi ní ọ̀hún ń yanjú rẹ̀ pátápátá ara rẹ̀ ní í ṣe pẹ̀lẹ́. ẹlẹ́ẹ̀kejì. Kejì ẹwẹ́. Bẹ́ẹ̀ni. Ó tún kù. Bẹ́ẹ̀ni inú ilẹ̀ ikọ́ la wà wọ́n ti gbàgbé gbogbo nǹkan tẹ́ ẹ já lára àti. Ṣébí Àdìgún ọ̀rẹ́ rẹ̀ ṣébí di ayò lẹ́tijọ́ jà lẹ́tijọ́ ní gbólóhùn àtọ̀ ìbá gẹ̀dẹ̀ lọ fi dẹ́. Gẹ̀dẹ̀ jẹ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ rí nǹkan. Wọlé sì ti pọ́n rí ọ. Ó ń bomi ara náà rí.
ẹ̀yin nǹkan dẹ́rùn nǹkan dẹ́rùn o nǹkan dẹ́rùn. dárùn. èmi ni èmi Àdìgún. Àdìgún. ìyá dà fún ọ o mo wà o ẹ̀yin ṣé n ò wà ní jíkọ́nù ọ̀gẹ̀dẹ̀ rẹ báyìí. ọ̀gẹ̀dẹ̀. síra jíjí ẹ̀mẹ́ àwọn ọmọ gbọ́dọ̀ ká ọmọ bẹ́ẹ̀ o. àkíní tó wá lé tó yìn o ọ̀gẹ̀dẹ̀ yìí dá o. ọ̀dà ìjà. ìwọ wo nu. èmi náà ni ọ sòrire. kí ló dé gbọdọ̀ kí ni lọ́gẹ̀dẹ̀ tí mo tọrọ lọ́wọ́ rẹ. wà á kí ló wà sí. kí ló wà mọ́sẹ̀ yìí o. mo ti kọ́ dà o. kọ́lẹ́ ni mo ti kọ́ dẹ̀. kí ni mọ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́sẹ̀ bẹ́ẹ̀ kí ló wà kí ló wà. àbí ẹ̀kọ́ Àdìgún mọ̀ padà kú ọ̀pá ló ti padà rí nǹkan tó fún ọ nítorí ipò bàbá rẹ lára mi. wá dé ní tiwọn ga ká mo fẹ́ fẹ́ ni mo fẹ́ ti gá ni mo fẹ́ tàwọn ni kinní kan ọ̀rá wò yà lára mi ibi iṣẹ́ mo ti bọ̀ mi tọrọ jẹ ó ṣe o. ọmọdé lọ́nu ó wọ́ mi ẹsẹ̀ mi wọ́ kú ó wọ́ mi nígbà wà mọ̀ ni ìní ti mú nǹkan dání kí n fi banu èmi. àbúrò rẹ̀ ó ṣe rí akànṣe ẹni ká mọ mánéjì rẹ náà ni o kí ni máa náà lọ́dà tó ni nìkan náà nù bí ìgbà tí ọlọ́run ó ṣe kìkì òórùn bí àtàn ọjọ́ta. àdá kankan ó sì lọ tọ́ǹbàkà. ọlọ́nìkan ló sáwọ́ ojú mi lẹ̀ o ọmọ ẹja níbí wọ́n mú kọ̀ọ̀kọ̀ ló. bàbá o. bàbá. Àlàkẹ́. èmi ni bàbá. Àlàkẹ́ ò rí ọmọ akòrí jẹ́ kan jàdù àkà ó kò rè sí ọmọ wò yẹn orí àkọ́ má bàa ẹrúkẹ́rú abilala lẹ́nu gbé àdàn wa kò fi dókòó. wọ́n mà rí ẹ o mo rí ẹ mo rówó mo rí ẹ mo rá ìkú baálé ọ̀rọ̀ ṣé kò sí tí mo rí Àlàkẹ́. àpẹjù ọmọ mi ní ìfẹ́ rí nìyí látàn rárá bí ṣe lè kéré mọ́ bàbá ohun tí mo ṣe fọ́mọ náà ṣe ló kórìíra mi àti ẹ̀mí bíyàwó èèyàn fọyín mi àti ẹ̀tíra wa ní bàbá. ebi wọ́n ló bí ọmọ ọ̀hún. bàbá ní mú bí. wọ́n lọ dẹ̀jẹ̀ sí lójú. bẹ́ẹ̀ ni bàbá. nǹkan dà ń fájú èyí tó kù díẹ̀ káàtó òun náà ń fájú bó bá wá súnni lójú àbílẹ̀ léèrè ni ẹ̀ mọ́ wà láfíà rẹ wá. ifá tó o bá ro kókó dé. ọ̀run mìíràn tó o bá rodò kó o bọ̀ lórí àwò tó wò ń lọmọdé wo dígí alẹ́ ọ̀yẹ̀là. lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò séèyàn ń di ọ̀rọ̀ yín o ẹnìkan kan dáhùn wá àti ọmọ rẹ̀ níjà papọ̀ rárá o ọkàn jẹ́ pé ó wá bó wọ́n wà ní ó rí bẹ́ẹ̀ ni o àmọ́ ohun tó dára ń fájò èyí tó kù díẹ̀ káàtó òun náà ń fájò òwò wọ́n bẹ̀rẹ̀ ṣe ètùtù kan wò rí kinní ọmọ rẹ̀ ló yẹ kó jẹ́ àmọ́ tá a bá ní kó jẹ́ kò ní í jẹ́ ó lè má fẹ́ jẹ́ àmọ́ tí wọ́n bá ti jẹ́ bí bá ti ṣe tí wọ́n bá ti jẹ́ òun ni wọ́n máa ṣiṣẹ́ fún òun ni ó ṣiṣẹ́ fún lọ́ba tán kò sí wàhálà mọ́ tó o bá ti lè ṣe o gbogbo ohun tó o bá ti ń ba sọ báyìí wọ́n máa gbọ́ sí ẹ lẹ́nu ni nǹkan tó o bá ti fẹ́ náà ni wọ́n bẹ fẹ́ bó ti rí nù. wọ́n wà lọ tọ́jú àpò mẹ́ta nínú tó o bá ti rí àpò mẹ́ta yìí tó o sán ní bẹ́ẹ̀ ti bá parí iṣẹ́ yìí tó o gbé lura máa wòrán ní tiẹ̀ ó jèrè ẹ̀ ó dìde tán ìjú wọ́n ló bí ó jèrè ọmọ rẹ̀ á ní wàá pè ọ́ má jèrè ọmọ rẹ̀ àfi tó ń tọ̀ wọ́n bá gbìyànjú láyé tí ó lọ rí gbọ́bẹ̀ lọ́jọ́ ìlú ọ̀run lóko mo sọ bẹ́ẹ̀ fún ọkùnrin balẹ̀. owó tuntun bá mi lọ́wọ́ àná ni ọ̀gá wọn wá láti ilé yìí gbogbo owó tó sì wà lọ́wọ́ mi mo kó fún ọ̀gá wọn kó bá rìn kó fún nílé ìwé bá ti di àárọ̀ òwúrọ̀ ọ̀la mò ń lọ sápò
tí n bá ti rí bá ti di àfẹ̀mọ́jú háì lówùúrọ̀ ọ̀tún náà èmi lẹ̀ ń jèrè bàbá ẹ dákun ẹ bá ń ṣe ẹ dákun ẹ nífẹ̀ẹ́ mi ẹ dákun bàbá ẹ dákun bàbá o ẹ ní ìlú mi jẹ́ ẹ máa sáta ní bàbá ẹ dákun bàbá o orí iná o. ọ̀dà yóò dà fún ẹ ó jèrè ọmọ wọn jẹ wọn mọ kúrò ní pọmọ wọn lọ́wọ́ wọn dà fún ẹ fi sọ́kàn o. èmi lẹ̀ jí mú rí ẹ gbọ́ bàbá ẹ ṣe mo dúpẹ́ o ẹ pẹ́ fún ọ ẹ ṣe o ẹ ṣe bàbá. wọ́n ń tètè gbogbo àwọn oúnjẹ lọ. Ọ̀gá tíṣà ọ̀gá. Ìyáwó ẹ̀mí ni. Èmi ni o. A mọ̀ rí sí òsì. Ẹ wọ ẹ rí mi o. Gbogbo ògbóró ló ti kún gbogbo àwọn ọmọléèwé ti dé. Ẹ gbà mí mi mọ̀ rákànjì. Ẹ ṣàánú mi. Mi rákànjì kó dé. Lánàá nígbà tèmi náà rí. Nǹkan tó sọ fún mi ni wípé òun fẹ́ máa gbà bàtà lọ sọ́dọ̀ àbúrò bàbá tó ń gbé nílùú Èkó. Àbúrò bàbá. Bó ṣe sọ fún mi lánàá. Kò lábúrò bàbá kankan. Lẹ́yìn èmi àti ẹ̀ láti bàbá rẹ̀ ti kó àléyàn kankan àpọ̀lọ́. Nǹkan tó ya èmi gan lẹ́nu ni o torí àwọn assignment tí mo ń ṣe lọ́wọ́ ni mo ti sọ wípé mo fẹ́ wá rí nítorí pé Àlàní láti sọ fún mi ó ní wípé ó lóun tiẹ̀ fẹ́ fojú kàn rárá bóun àti òun tiẹ̀ fẹ́ rí mọ́tá yóò fi parẹ́ nínú nǹkan tó ń ṣe rí pé inú yín bí òun wọn á ní kí wọn á rí ṣèṣe pẹ́ ṣe ọmọdé tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ fún Àlàní èmi kọ́ ló sọ fún òṣùpá Àlàní ló sọ pé mi bẹ́yẹn mi bẹ́ẹ̀ kí wọ́n á rí ni ṣé ẹ̀ṣẹ̀ ìbàdàn kí lè ṣe fọ́mọ. Mi àti ọjà ọ̀gá ta kò sí nǹkan kan tẹ́mi àtàlà níjọ àdá àkànjíjọ pa lóyè ọkọ tuntun amúrẹ́ni kejì mi tí mo fi ń fara ti gbogbo wàhálà. ẹ má ronú jù. bàbá ní ká ronú máa kan àwòrán adé egun Ọlọ́run fún wa rí èmi ò bá rọ̀ ìpínkẹ́ lọ fọkàn balẹ̀ ló ti yé yín àárín lágbára Ọlọ́run ṣe rí fún wa ṣé ti bẹ mọ́ bàrà jẹ́ jù ṣé gbọ́ Ọlọ́run ṣe rí fún wa lágbára Ọlọ́run ṣe rí fún wa Ọlọ́run ṣe rí ṣe ti gbọ́. báwo la ṣe wá sọ̀rọ̀ ọmọ ìsìn báyìí níyà tí ń jìṣẹ́ jíjà lórí rẹ̀ láti jọ yìí àwọn ọmọ ayé ìsìn gan kọ́ lọ́ máa ṣiṣẹ́ ẹ̀sọ́ wọn ni Ọlọ́run kò ṣe rí fún àyà wàhálà yẹn ò ní gbé. kí n tó kí n dákú àkàndílé mi tí lójú nítorí ojú kan mi ìjà kànjí wálé tó parí iléèwé rẹ̀. Àkànjí nítorí ojú kan ni ìjẹ́ kó wálé. dúró náà ṣé o ti ṣàlàyé fún Àkànjí bí ọ̀rọ̀ ojú ìṣe jẹ́ ni. àǹtí mi ẹ̀rọ sí sáré sójú mi nítorí kákànjí ló bá gbé mi Àkànjí wá lọlé ìwé kó ti jẹ ọdún 5 Àkànjí wá wálé. ìyẹn kọ́ lè ní bẹ́ẹ̀ sọ ṣọ́rọ̀ mi ti yẹ tí Ọlọ́run bá jẹ́ kí a rí ọmọdé yìí tàbí kó sọ fẹ́ni tó bá rí kán jẹ́ kó wálé kó wá pè kalẹ̀ kó wá ṣàlàyé fún bí iṣu ṣe ṣu bí ọbẹ̀ ṣe bẹ́ kó bẹ̀ ṣàlàyé fún kó lè gbọ́ bí ọ̀rọ̀ ojú ìṣe jẹ́ kó máa pé torí tòun gangan òun lójú ìṣe ń dùn ẹ̀ Àkànjí òkùnkùn náà jẹ̀ kò dé lágbèénú mọ̀ wọn ò lè sọ fún àbò sọ fún rí wọ́n sọ fún ni. ìbẹ́ ní tẹ́ bá tiẹ̀ ń tẹ̀ ṣàlàyé fún mi bá bá ń rí ẹjẹ́ ń rí yìí ẹ máa ṣàlàyé fún mi àjẹgbọ́ àjẹsà. èmi mọ̀ pé kò sí nǹkan kúta kí lè sọ fún mi wọ́n tá a bá ń jàlọ̀ sókè ní gbangba nìkan ló máa fi lélẹ̀ nǹkan tá ìgbé tá njó tí mo wá gbà náà ìgbé tí mo kékékéké náà nìyẹn ẹ bá bá mi rí ẹ bá bá mi rí ẹ bá bá mi rí tó bá ṣe rẹ̀ léṣe
wà á máa fojú ara ẹ̀ wà á dẹ̀ máa sọ pé àǹtí ẹ̀ náà ó bí tó ṣó ti gbọ́ èmi mi mọ̀ nǹkan tí mo tún fẹ́ sọ jù báyìí lọ mi mọ̀ ọ́. ẹ bá wá kàn yìí. bàbá o bàbá. Alákẹ́. ibo ló dà. mo mà rí ọ. èmi lè rí bàbá. èmi fẹ́ dé ọjà ní ọlọ́run ló ní ọ̀yá rà tọ́wọ́ bá pẹ́ díẹ̀ sí ni ò ní bá mi lé mọ̀ fẹ́ lọ ríra nǹkan lọ́jà ni. mo ní wá rí yín ni bàbá o kàkà kí òṣòro ikó kúrò ṣe ló ń lé sí bàbá. ṣé gbogbo àṣejẹ tí mo ṣe fún ọ ń jò níyìn ṣé lẹ́yìn ìgbà tó o jẹ́ tán ọmọ òun ò tí ì wálẹ̀ tí ì fojú kára yín. bàbá mi ò fojú mi ò fi rákàn jì rárá. náà lójó rí bẹ́ẹ̀ náà lójó rí bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ pé ẹ ti fojú kára yín ni ó ṣe ní ò ní bẹ́tù kọ́ má jẹ èèwọ̀ ni tó bá jẹ́ pé ẹ ti fojú kára lẹ́yìn ìgbà òun ni wàá gbọ́ ọmọ kan ò ní pòun òkú o ìyá àti bàbá rẹ̀ ni ò ní sinmi máa wá relé bí ọjọ́ ọba kan rí tírọ̀lẹ́ rọ̀ lọ dẹ̀ kọ́ padà wá káwá wo nǹkan tá a ṣe sí. káwá sọ fún ẹ ṣe bàbá káwá sọ fún mọ́kàn. ẹ bá ń wá nǹkan ṣe sí bàbá ẹ bá ń wá nǹkan ṣe sí mọ́kàn ara rẹ balẹ̀. bàbá ẹ bá ń wá nǹkan ṣe sí o. ṣé kò sí kankan tó wẹ̀ létí inú ẹ̀ tó tún fi wá jókòó sínú òjò ń bí tó tún wá ń ronú àbí. tí ẹ̀yin ẹ sọ̀rọ̀ fa kò tọkọ mọ́ débi pé mo lè bímọ mi àkànjí náà tún lọ wọn ò rí mọ́ ẹ wá ní mo ronú àti mi. èyí àkànjí èmi ò fẹ́ kó máa ronú o torí wọ́n ní pé ìrònú hypertension ló máa ń mú wá ìyún ẹ̀jẹ̀ ríru tẹ́jẹ̀ ríru bá dẹ̀ pọ̀ lápọ̀jù ikú ló ń já sí. àǹtí mi ẹ ti jẹ́ mọ́ ọ lọ ẹ jẹ́ mọ́ ọ lọ kí ni mò ń dúró ṣe ẹ jẹ́ mọ́ ọ lọ kí n lọ rí fọ́kọ mi. wo tẹ́kẹ̀ mi sọ kíló kan fún mi sórí ẹni tó bímọ ọmọ ló máa sí ẹni tí ò bímọ ọmọ ló máa sí ó jíjọ́ kan kó orókù àgbọ̀n títì kan ní ẹni tó wà títì yìí o àgbọ̀n ni kò bímọ o kò ṣeé ṣe á bọ̀ tèmi ìwọ náà fún ọ lọ́mọ tó bá pẹ́ tó bá yá àkànjá wálé èmi mọ̀ pé kò tí ì rí ṣe tó bá rí ṣe àkànjọ́ kì í ṣe ọmọ bẹ́ẹ̀ èmi ò dẹ̀ ní fẹ́ kó máa ronú ṣó ti gbọ́. ìgbà wo ló tó fẹ́ wálé wọ́n ti ní ìlú ńlá ló lọ àǹtí mi ìlú ńlá lẹ́yìn náà ti wá ẹ bá wá ń bẹ̀ bóyá ẹ lè bá rí i. ó dà wọ́n yẹ pé kí n bẹ́ẹ̀ wá ni èmi á bẹ́ẹ̀ wá màá bẹ́ẹ̀ ṣèwádìí ẹ̀ lọ́dọ̀ àwọn tó jáwọ́ra abúlé ń bí bóyá wọ́n lè mọ̀ ibi tó wà lẹ́kọ̀ọ́ ṣọ́rọ̀ mi ti lè ṣáà má ronú jọ má ronú rí pé kò sẹ́nì kankan o má ronú o èmi fẹ́ dọ́dọ̀ yẹn léwé mo fẹ́ lọ dágbére fún ọ pé mi lọ́rọ̀ lẹ́yìn. òjò tí wọ́n rọ̀ pa àtìlẹ̀ dúró ẹni òjò pẹ́ tó wò pa òjò kan ló fà á mi tó jókòó sí òjò finú wo fi ẹ̀dẹ́lẹ̀ ó wá jókòó sí bí oní òjò kan. ẹ dúró kó tó ìjà díẹ̀ bẹ́ẹ̀ tètè lọ má wà lára pé o mọ̀ ọ̀rọ̀ yẹn léwé ẹjọ́ ló máa ń rò pọ̀ tuntun lọ. ó tiẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ ni ọ̀pọ̀ yẹn ò tiẹ̀ take it easy fún rárá sí ló kàn ń pariwo náà owó yẹn ò lè dín iye yẹn látọ̀ tó sọ pé àwọn ò lè dín wọn lówó yẹn èmi ti gbàgbé ẹ̀ ò fọkàn sí pé bóyá tó bá dẹ̀ di another time a máa bá wọn ṣe business mi ò lọ sílẹ̀ ọ̀rẹ́ mi jọ kódà
afa o ti parí ó dẹ̀ ti pé o ṣú ọ máa lọ tiẹ̀. ọ̀rẹ́ má yẹ kí n parọ́ fún ẹ ó yà mí lẹ́nu bọ̀bọ́ yẹn títí ẹ ti pọ̀ jù ẹni tó jẹ́ lídà tó wà lọ fèsì gan-an kò pariwo tó ọ̀bọ yẹn kò sí nǹkan tó máa ṣe o aláti sọjú bẹ́ẹ̀ ni o àbí ìgbà tá a ti máa bá wọn ra ọjà tá a ti bá wọn sí business à leave ni okay alright by 7 àbí okay mi ò ní pẹ́ lọ́fíìsì ọwọ́ o ṣe ọ̀dà. má bẹ̀ mí o ọkọ ẹ̀ nìkan. God, am I again? Kíni èkejì kẹta sí màlá. Ẹjọ́ mẹ́ta fà. Yes. Ẹ̀ṣẹ̀ àmì o. Ọlọ́run la hawla wala quwwata illa billahi. Ṣé o sì tari? Afẹ́ wo, àlá tí mo lá lọ́jọ́ kìíní àná tí mo pè yín fún náà ni mo tún ti ládì ṣe màlá ẹ̀gẹ́ ni mo ṣe ní kí n wá rí i pé bí mo ṣe ń la léraléra yìí yóò ní ìtumọ̀ kan pé kí n wá ṣàlàyé fún yín. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Hasbunallahu wa ni'mal wakeel ni'mal mawla wa ni'mal nasir. Ó ti tó bí ìgbà mélòó tẹ́ ẹ ti ń là láyìn báyìí. Afẹ́ ó ti di ẹlẹ́kẹ̀ẹ́ta báyìí kíní èkejì kẹta the same màlá náà dẹ̀ ni mò ń lá tí mo ṣe ní kí n wá rí yín kí n yọjú sí. Ànábì ní àdúrà ó sẹ́ẹ̀fù lè mú mi. Ẹ̀mú gan. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Alhamdulillah, 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 alhamdulillah. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi sayyidina Muhammad wa sallim. Gẹ́gẹ́ bí nǹkan tí mo rí ọkọ yín bàbá rẹ̀ àti ìyá àwọn òbí tó bí ń bo ní wọ́n wà. Àwọn òbí ẹ̀ ti kú àwọn méjì ti kú. Báṣọ náà ara fún mi ṣé ẹ rí ọkọ yín ìyá rẹ̀ àti bàbá rẹ̀ inú wọn ò dùn sí lọ́run. Àfà àwọn òkú là ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti kú. Ní tí ò yé yín ó pọ̀ ju ní tó yé yín lọ. Ànábì ní àdúrà wú sẹ́yìn fún lè mùmìnì àdúrà ní dá mùmìnì. Tí ọkọ yín ó lè tẹ̀lé wá síbi. Àfà kò lè tẹ̀lé mi wá ó burú bí elégbèje sọ̀pọ̀nà ni kó gbọ́dọ̀ mọ̀ pé mo wá sọ́dọ̀ yín gan. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ọ̀dà àdúrà láàṣẹ tá a bá ṣàdúrà tá a jí lóru tá a yẹn fílà tá a bẹ́rọ̀ tá a sì ṣàtìlà tá a kékùn láre ọkàn rẹ̀ ọ̀rọ̀ yóò bá yín wá bí. Torí bí mo ṣe ń wí Ànábì ní àdúrà ó sẹ́ẹ̀fù lè mùmínì kò sí nǹkan tó lè láyé tó kọjá àdúrà àdúrà lè dá mùmínì ogun olè gungungun láyé ọmọ ìdìbí àti fàwa tá a bá bẹ́rọ̀ ọkàn rẹ̀ ọ̀rọ̀ pèsè yóò bá yín wá ẹ fọ́gán yín balẹ̀. Mi bá dúpẹ́ wà fún àwọn ọjọ́ ìṣàánú mi. Ọlọ́run la wala quwwata illa billahi al-azim. Ọlọ́run la wala ránṣẹ́ Abdulkadir Jilani kàtísíláwò ṣe rò yóò la bá wa ṣe Adam Ali lórí yóò la bá wa lágbàjì wọ́n lọ ṣe búlàlà tá a bá ṣe gbogbo ẹ̀ ọkàn yóò balẹ̀ yóò fún wa ṣe yóò rí bá a ṣe ń fẹ́ Masha Allah ẹgbẹ́ lálẹ́ wọn lórí ẹ wọ́n lónú Masha Allah bismillah Masha Allah. àbí torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tá à ń fa náà.
sùúrù fún mi jọ bíbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè jọ ń gàgùn àbí ṣe bí mo nìyá mi má wọrí ó ti ń tásìkò tó máa rí ìyá mi náà ni ṣùgbọ́n ní sùúrù máa sọ̀rọ̀. kì í ṣe sùúrù ó ní kì í ṣe sùúrù irú sùúrù wọn nìyẹn ìkànnì tó bá fi ṣe kà láti gbà tẹ́mi àti ti fẹ́ ra gbogbo bíi tí mo lọ wá ní nígbà tí mo máa ṣúre fún mi kí tó lè fi inú ṣoyún kí fẹ̀yìn gbọ́mọ pọ̀ ó dẹ̀ ní kí n ṣe sùúrù bí ìmọ̀ ẹbí ẹ̀kọ́ pọ̀ láti gbà tẹ́mi àti ti fẹ́ rẹ bí ẹ̀kọ́ pọ̀ wá sí bíbá ẹ̀rí. a máa ní sùúrù náà ni o nítorí pé ẹ̀sọ̀ ó ní ìgbín ló ń gun igi. tó bá wá rẹ̀ ìgbín kọ́ àwọn oṣooṣi gbogbo ètò tẹ sọ yẹn tiẹ̀ ni mi tiẹ̀ lè tẹ̀kẹ̀ mọ́ mo fẹ́ lọ́jọ́ mẹ́ta pé kò fún wa solution tọ́yọ̀ tó wà lẹ́yìn náà máa kẹ́rì máa jáde kúrò lè fẹ́ tẹ́bí o tẹ̀lé tẹ́ gbogbo ọkọ tó bá mi sọ yìí mọ́ o ti sún mi wá àkọ́kọ́ ṣe ti jẹ́ kí n mọ̀ mọ́ mẹ́ẹ̀ṣọ́ pé ẹ̀ pamọ́ tí ẹ̀ bá ti kú sọ fún mi ó tẹ̀ ti sún mi bí o lè tẹ́ gbogbo lọ́sẹ̀ ìṣẹ́ mọ́ ó ti sún mi. kí ló dé tó o mú nǹkan kan a ní kó o mú bó ṣe fẹ́ kó o sì gba nǹkan jíjẹ kó gbàgbé ó yá dákẹ́ fọ́ lẹ́ran ṣèṣù. mo ti wà òkè kan náà jàre. ó ti wà òkè yìí ni ìwé ìsáfẹ́ kí ọmọ rámú sọ̀rọ̀ irọ́ o torí pé bó ṣe wà lónìí ṣe mọ̀ ẹ́ kó o lọlé. ìṣẹ̀lẹ̀ lọ́lẹ́ máa lọlé o ó ti rẹ̀ ní ìṣọ̀ àbájá. mọ̀jẹ̀ òrẹ́ ọ kàkà kó rẹ̀ kó mú rẹ̀ lodò kó lọ fi sọmọ ẹja lórí mọ̀jẹ̀ òrẹ́ ọ torí pé lónìí àjọ mo mọ̀ ẹ́ pé bó ṣe lórí ọ̀hún nígbà tí kìíní bá gbá mo mọ̀ pé yóò fìbínú ó kò pọ̀ ní ìwọ. ṣé bíbí. ọ̀gá o. kọ́ni. má kì mí. má béèrè ní dáadáa. ènìgbàlẹ́kẹ̀yìn ẹni ṣòkòtò ọ̀la kínní ẹni bínú sí mi lẹ́jọ́. so o ní fóònù láti pè mí pé àbábọ́kọ mi ẹ kú ijọ́ mẹ́ta o ẹ pẹ̀lẹ́ mo ní kínkín mi àbí. try number yín ní last week náà ni tí bá ti pè é is not reachable kankan bẹ́ẹ̀ ló máa ń sọ fún mi. ẹ máa parọ́ mọ́ nẹ́tíwọ́ọ̀kì àti pé ìwọ gangan ìwọ fúnra rẹ̀ àkànjì nígbà tó mọ̀ ẹ́ pé tó jẹ́ pé tó bá ní ìdí rẹ̀ pé láti sọ ọmọ fún ọ o mọ bó ṣe gbalagbò bá mi kó kíní wá bí o wá di bí ọ̀rọ̀ kíní tọ́nìsì o wá ń bàjẹ́ pé kò pè wọ́n náà ṣé mo fẹ́ ṣe ríra yín lẹ́yìn ètò. so ìtumọ̀ ni pé ẹ fẹ́ máa kọ́yàwó sí mi nísìn. rárá kí làwọn ọkọ ẹ̀kọ́ wọn bí. àwọn àlọ́ nínú sí kí ló mú. jẹ́kọ̀ fún ìbéèrè. bá musa tù wá. bàbá. ká tó máa ṣe fàájì lọ jẹ́ ká kọ́ sọ èyí tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ gangan. mọ́mọ́ jọ sáré fún mú tíṣẹ́ lónìí ká sáré sọ wọn bí. wọ́n má bínú. ká kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run torí pé àdúpẹ́ ibi tá a ti ń bọ̀ àdúpẹ́ ibi tá a bá dé báyìí nígbà tá a sì fi kúrò lábúlé rè kò sẹ́ni tó lérò yìí pé ọlọ́run yóò ṣe dáadáa tó báyìí fún wa àwa gan fúnra wa tá a jọ lọ́rọ̀ àrò ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kó rí náà èèyàn wá gbọ́dọ̀ mọ dúpẹ́ fọ́lọ́run kí wọ́n sì mọ tara àwọn òbí èèyàn kí èèyàn mọ fi yìn lọ́hùn ìdí tó jẹ́ kí n pè ọ́ nù pé mò ń wò mo tiẹ̀ fẹ́ lọ ni wípé kí n múra kí n lọ sábúlé kí n lọ rí àwọn ọmọ mi kí n sì ra nǹkan fún wọn kí n fún wọn lówó àtàwọn ọmọ àti gbogbo àwọn tí ń bẹ lábúlé kí wọ́n dunnú sí mi kádùn àwọn lè tún gbà lórí mi ṣùgbọ́n mo ṣe wá rò pé kò ní í dáa kó jẹ́ mi nìkan jẹ́ kí n pe Àkànjí náà mọ́ra kájọ lọ tá bá sì débẹ̀ ìwọ náà fi yan orí mọ́ mi rẹ̀ bó bá sì ti rí wọn bá ti bá ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ìwọ náà sì ṣe fún wọn tó bá sì fi di bí ijọ́ kejì ijọ́ kẹta á sì máa padà bọ̀ lóní Àlàmísì nísìn wọn ò rí aka lọ́jọ́ ọ̀túnla ọjọ́ sátọ́dẹ̀ ká sì dé láàárọ̀ Monday ìdí náà tí mo ṣe gbé ọ. Alani ó di ẹlẹ́ẹ̀kejì tí mo sọ fún ẹ pé mi ò ní màmá láyé jọ̀ọ́ sọ̀rọ̀ pé mo lè parọ́ fún ẹ ìgbà tí mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ̀rọ̀ inú mi fún ẹ tó dẹ̀ fẹ́ gbà mí gbọ́ jọ́ ta ló tún tó lè gbàgbọ́ ó sọ fún ẹ pé mi ò ní màmá. Àkànjí sórí gbogbo ilé tó mọ sọ mọ́mọ́ fi ohun tó fi sọ̀rọ̀ mọ́mọ́ fi bẹ́ẹ̀ mi sọ̀rọ̀
á sì aṣọ nǹkan fún ẹ nǹkan tó jẹ́ pé yóò wúlò fún ọ ẹni tó bá sì ti sọ lẹ́nu ó ti ṣàkóyà kọ́nù ẹni tó bá gbàgbé pé òun gbòbí tó dé òbí rẹ nù kò lè rí bá ti ṣe o wọ́n jẹ́ kí n tàn àdúrà wọn nígbà lórí wa o ní tèmi fẹ́ jẹ́ kó mọ̀ ní pé oníyà á sì jọ débẹ̀ ní gàdáyà. ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú mi Alani ọ̀rọ̀ ẹ ti fẹ́ sú mi o ó dáa kí ló báwo ló tún fẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìjọ tó ti ń lọ sí abúlé yẹn èèyàn kan ti pè é rí pé tó bá dé kó bá mi kí Àkànjí o sọ ti pè é rí mo sọ fún ẹ pé mi ò ní màmá àbí sọ fẹ́ ra màmá fún mi. àwo Àkànjí mọ́nù mi mo mọ̀ jẹ́ o sórí mọ́mọ́ bẹ́ẹ̀ mi dá sí lẹ́yìn o àní tèmi sọ fún ọ nípa oníyàsẹ́ ṣé mo fẹ́ mọ́mọ́ mi rẹ̀ parí mo mọ̀ dáadáa mo mọ̀ dojú ó dà oníyà á sì jọ débẹ̀ ní gàbádáyà. Alani nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé tó bá wù ẹ́ gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ ó dàbí pé mi ṣe ń wù ẹ́ nǹkan tó ń mu yìí ó ti fẹ́ sí ẹ lọ́pọlọ. ìgò mélòó lórí ìgò méjì ìgò náà mo sì lọ. tó bá jẹ́ kó wà òkè tí wọ ọpọlọ ẹ̀ ó bẹ́ tà gbogbo nǹkan tí bá ti bẹ́ẹ̀ sọ jẹ́ kó máa wọ etí ẹ̀. oníyà kò ní wẹ́sí mi jọ oníyàjọ àwọn bá mi sọ̀rọ̀ dáadáa kẹ́ rọra bo ìwọ ní sùúrù kè sọ̀rọ̀ obìnrin ó sì máa ìṣe ní pariwo àwọn ọba sọ ibi tí ẹ̀ láti èrò lásán fẹ́rẹ̀ ó sì ẹ̀kọ́ lóyún. oníyà Àkànjí oníyà á sì jọ débẹ̀ ni ó ti kọ̀ tó lọ lẹ́rọ ó lọ bá gidi lọ́tùlá. èmi ni mo fà síbẹ̀ mi ni mo jókòó tiẹ̀ tí n bá lọ bí kíbi tí n bá wà wá fà mí kó wá mú mi lọ sábúlé. o ti Àkànjí o ti lọ. ṣòtìrí ń sìn ṣorí nǹkan tá à ń sọ wọn máa pariwo ìṣẹ̀lẹ̀ náà ló gbé ẹ bọ́ta. ṣé n tí mò ń ṣe ṣé kò ṣe pé ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ náà ni. jáde wa máa lọ. bá a ó dà kó burú. èlò ló yẹ ṣé jìdá. wọ́n ibẹ̀ ń bínú lọ́wọ́ ni. ṣé kò dé pé ẹ náà fẹ́ bá tó ṣe ń jẹ́ ọ máa ń bínú kí ló kàn sí níbẹ̀ mo bínú sọ̀gá yín nìyí ẹ bá yẹ kí n dàdúrà ẹ bá yẹ ọ̀gá náà gan-an ṣé ẹ bá yẹ kí n ṣe wèrè fún yín jọ ẹ bá fún yín jọ 150 ẹ yà wèrè mọ́ sílẹ̀ ọ̀dà òwúrú já lọ. ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú. jẹ́wọ́ fún mi ọmọ tó yọ ẹlẹ́ni lánàá yìí ó padà gbé lọlé má parọ́ kò sẹ́ni tó fẹ́ nà ẹ̀ ó padà gbé lọlé mi ní jẹ́ kí ìyàwó mọ̀. bọ̀sùn ìwọ tí mo mọ̀ pé ó ti wà lẹ́rẹ̀ lánàá ó lè sún lé ó dà mí nínú ẹ̀ jẹ́wọ́ fún mi. Fine for the first time ó kọ́kọ́ sòótọ́ fún mi kò sí wàhálà wò ó má jẹ́ kí n tàn yín ayé ló máa jẹ òní jọ̀run wọ́n ló dẹ̀ ń kọ́ mi ní kọ̀kúkọ̀ sọ gbogbo nǹkan tí mò ń ṣe ẹ̀mí ìyá mi ò gbé báwo wá ni kí ló máa ṣẹlẹ̀ lálẹ́ yìí alẹ́ gbọ́dọ̀ dọ́ọ̀lù ọ̀rá yìí kí wàá gbà yìí sí ọ̀rẹ́ má pẹ́ o. Hello? Tani? Yes, Miss Àkànjí ló ń sọ̀rọ̀. Kọ́bìrì wo? Ẹ jọ torí ọmọ ṣe ẹ believe pé nǹkan tẹ́ ẹ sọ yìí ó right sa. Secretary! ẹ káàbọ̀ sà. àpẹ sà. ìyàwó mi lọ. wọ́n ti jáde sà wọ́n travel. bẹ́ẹ̀ sà. lọ síbò. èyí mọ̀ ọ̀gá ọkàn travel náà ni a kó àwọn èrò jáde bá travel. ìyàwó mi travel tí o sọ fún mi so dẹ̀ ń lórí láyà òun bá ìyàwó mi kẹ́rù kúrò nílé o tún sọ fún mi o lẹ́nu mi tó sọ fún ẹni ẹ jọjọjọ gbogbo tó tẹ sọ yẹn
ẹgbẹ́ kan níbo ni ìyàwó ń dágbére fún ẹgbẹ́ yìí. ìgò yìí tààtàn báàgì wọn ńlá gan ìwọ̀n bá gbé sọmọ́tò gbà tí wọ́n lè dá gbé tí wọ́n sí géètì fún wọn bá lọ́n bá ti géètì padà. ó gbé mọ́tò wọnú ilé wa kẹrù ó dẹ̀ rí pé gbogbo ẹrù tó kó ẹrù tó pọ̀ ni. olúwa mi èmi àìmú bá wọn gbé ìfẹ́ láìlẹ̀ olúwa mi. ọ̀pẹ owó ara ẹ̀ bá ìyàwó mi kẹrù jáde inú ilé. ọ̀gá ẹ̀yin lẹ́nu gbogbo náà bá ti bẹ̀rẹ̀ kí n máa ṣe ọ̀gá. ṣé báàgì yín tó wà ní mọ́tò tó bá ń gbé wá ọ̀gá. sóòyà òní yàrá kókó rẹ̀ dáadáa lọ́jọ́. bóyá àwọn ọmọ ń dáko ní ìṣèbéyàn ti gbá wọn létí mọ́nú ọkọ̀ nígbà àná àti náà kan amí mi àwọn bẹ̀rẹ̀ sí ń ka mọ́ mi bí wọ́n kó gbajúgba mú bò wọn ni àtàkè mọ́ àti náà ka mọ́ mi ṣé ọ̀rẹ́ wa bẹ̀ kéèyàn bá yẹn. Yes. Come in. Buki. How are you? Hi, sir. Ọ̀gá, mo gbọ́ pé ìkan láwọn ọ̀rẹ́ àṣọwájú náà last week. Old story. Ó mì pé ọ̀rẹ́ ni sọ fún ìgbà tó wà ń lè. Ọ̀rẹ́ mi sọ fún mi ìgbà tí mo tó jáde. Bá a ṣe rí nìyẹn o, Ọlọ́run ṣàánú ni. Ó mọ̀, wọ́n kàn ṣàdédé pé ọ̀gá lọ́jọ́ yẹn. Bí a ò sí ń jóná o, this and that. Torí wọn lọ́kàn lára àwọn security yẹn, iná mú wọn lọ. Bí ẹ máa kún sí, ó máa yẹ, kò sẹ́ni tó mọ̀. Ṣé wọ́n ti pé lára àwọn ọjà táwọn kó bọ̀ láti India nù? A ṣe ní problem pẹ̀lú ẹ̀ náà. Ilé ètò ti ṣẹlẹ̀. Ọlọ́run àyè ìgbà kan yẹn. Sórí ọ̀rọ̀ India tó sọ yẹn, ó mú mi rántí ọ̀rọ̀ dáàdì nìkan tó ní àgbàlagbà tó ń sáré inú ẹ̀ gan. Tí ò bá lé nǹkan, á jẹ́ pé nǹkan lé. Nǹkan lé ọ̀gá. Ọ̀gá tí wàá lé nǹkan síwájú láàmú. Ọlọ́mọ bí ọ̀gá ti ṣiṣẹ́ àbúrò sẹ́yìn táwọn. Nìkan náà sọ bẹ́ẹ̀, something like that, but kí ni nǹkan tó ṣẹlẹ̀? Báyìí tẹ́lẹ̀ kí n bá yín gbọ́ra ni. Ok. Ó ṣe ẹ yá ṣe o. Yes. Alani. Báwo ni? No, kò sí problem. Mo fẹ́ rí ẹ, ó dẹ̀ wà very important. A lè pàdé ní báàbí tá a ti máa ń ṣe fàájì yẹn. Alright. Jọ̀ọ́ tó lọ Ọlọ́run má pẹ́ o. Cause mi ìfẹ́ pẹ́ kí n tó délé. Ká sọ tá a máa sọ kí everybody lè gbára o. tó jẹ́ ẹ̀kan ọ̀kọ̀rẹ́ lọ́wọ́ yìí. Ìkó tí wọn náà mọ̀ ní kí n bèrè iṣẹ́ àkọ́kọ́ pa èkejì pa ó sún mi ò lè parọ́ tẹ̀ ó sún mi. Má lọ parẹ́ ẹ̀ torí tí bá kàn lọ parẹ́ ó ti fi wọ́n kalẹ̀ fi yà jẹ ni ṣé you understand wọ́n lè mú aṣáyé wọn lọ. ọ̀gá ẹ̀gbọ́n ni má rìnrìn tó báyìí náà. ọ̀gá lè má ra ìlú lọ wọ́n lè má rìnrìn ìṣòro ayé tiẹ̀ nìyẹn nínú nǹkan tí mò ń sọ ìyàwó wà ní ọmọ wà ní. Fine, everybody mọ̀ ìpè ìgboro rẹ́rìn but meanwhile relax your mind, alright? Wo nǹkan tó mú èyí ti ní agbára ju ẹ̀mí tèmi lọ. Bartenders yọ fún ní olive oil kékeré kan bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni máa rí. Ó kì í ṣìyàn.
advice you come you from the group on last mind the sugar. The second don't ball in locating Yoruba. Ọmọ máa gbàdúrà kókè ìyá wálẹ̀ o. Kókè wá ìyá wálẹ̀ rẹ̀. Anybody tó fẹ́ kú o. Anyway, ṣá. So bag everything. Máa ṣayé ẹ̀ lọ sugar. Aláyé fún mi short kan. Ọ̀gbẹ́ni mo fó sílé ni o tó yẹ ṣe lánàá nìyẹn tó gbé omi sá lọ yóò kó ẹ̀ jẹ lẹ́nu rárá ó mọ̀ pé mo ní scorby gan o bá lọ ṣe wèrè fún mi lẹ́nu o máa jẹ ju ẹ̀ o. Mo sọ fún ẹ pé wọ́n máa fòun lẹ̀ fún mi. Máa pa òun. Mo fún un lẹ́fẹ̀ẹ́ tó yẹ máa ṣe nìyẹn máa ṣe bí ọmọ bọ̀ lọ́nà ọ̀dẹ̀ nífa ló máa ń wà. Ìwọ ló máa lóhun ẹ̀. Mo tó bá wù mí lọ́ máa ṣe má wọrí. Aláyé. Brother, no happen. Kò sí léèrè. Báwo ló ṣe ń lọ? Àpò. Àṣàkẹ́. Èèyàn mi. Ó mọ yan. Ó ti yí ẹ̀. Ó vibrate. Àṣàkẹ́. Àpò. Ọmọ tí ò lọ́kọ tó ń ṣèkó mọ. Àbílà ibi ìjẹ́ má jẹ́ kó ìlú ọmọ. Mo mọ mo ti ń bọ̀ mi náà fún mi mo jọ fún mi pọ́ìsì. Ó kéré lò. Mí sì gbogbo ẹ̀. Dàgbà sílẹ̀. Àwọn èèyàn ìyàwó dáwọ̀ tiwa mọ̀. Ó yá ajúbàlẹ̀ o. Lọ́mọ. Àwọn tí a. Àlọ́ sáwọn aláwọ̀. Sákẹ̀kọ̀. Báàbò. Ìsákẹ̀kọ̀. Èèyàn tèmi. Báàbò. Oya. Bàbá. Ilé là oya. Báàbò. Ọlọ́run. Lẹ́yìn ọmọ kò sọ́wọ́ wọ́. Ẹyin ni igi lẹ́yìn ọgbà tiwa. Bàbá tí bá ti rí ẹ̀. Bàbá. Tí bá ti rí ẹ̀. Inú mi máa ń dùn. Àṣàkíyè. Lẹ́yìn ọmọ náà kò sọ́wọ́ wọ́. Ẹyin náà ní bàbá. Ẹyin ni igi lẹ́yìn ọgbà mi. Àṣàkí bẹ́bí iná èmi náà kà sọ́kẹ́. Má jẹ́ jẹ́ gílẹ̀ yọ̀gbà rẹ̀. Bàbá. Bá jẹ́ gílẹ̀ yọ̀gbà rẹ̀ kò sí ọ. Kẹ̀sán ọkọ̀ gbogbo eléyìí lọ torí bàbá ọlọ́run ẹ jẹ́ ká fi ọlọ́run báwo ni ṣe bọ̀. Búbú ṣe wá bù. Ṣé wá bàbá o. Èmi kọ́mọ yẹn máa gbà. Gbogbo dédé náà yẹn bàbá. Balaye. Ọmọ méjì pé ọkàn. Wálé. Ọkùnrin. Oníbàjẹ́. Bàbá tí ò níyàwó ní ló ṣèkó mọ́. Bàbá tí ò ní passport tó wọ Malaysia. Ẹ jókòó yìí. Ká máa dàn kọ́. Ẹ jókòó. Ìwọ ò tí ì fa irúgbìn rẹ ni. Mi ì tí ì fa ọ bàbá. Wọ́n jọ wá àwọn àfọ̀ tí ọ àì gbé irúgbìn wá gorí. Ìyàtọ̀ boys to men ni. Simple tó gbá bí lágbára. Ọlọ́run jẹ́ àwọn àfọ̀ tí ọ. Èyí gbé irúgbìn wá láàrin ìjọba nìkan. Àǹtí wa bá kú sí tàbí ẹ̀sìn. Wọ́n máa balẹ̀. Ti ẹ̀dá gọ́sọ̀gọ́ ló Tí ẹ máa ọmọ yẹn ti. Ẹ fún ẹnìkan, ṣé wọ́n mú kan? Lẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ̀. Ọmọ ìyẹn bá ń bu nǹkan jẹ́ ní àpá ayá bàbá ló ń pàṣẹ. Ìfà ni wọ́n máa ń wá tiẹ̀. Láàfilẹ̀. Ọjà yẹn kàn lọ tíkọ́tíkọ́ lé ní bàbá. Wádìí mi. Ó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Máa ń ṣe fàkànjí yẹn. Mo máa tún gbọ́ pọ́n ní wẹ́yà àfẹ́jọ́ náà. Ó tẹ́ ń dì. Ilẹ̀ ló wà ó ti gbọ́. Ó bá ń dì. Àwọn náà gbọ́ mójú rẹ̀. Ẹ gbọ́. Ìgbọ́n. Yes. Ẹ gbọ́ sà. Ẹ tán ni. Ẹ tán. Kí ni mo ń ṣe wọn báyìí náà? Mo lágbá tán. Ẹ jọ tán. Ìwà àti ẹ̀rẹ́jọ. Yes. Ẹ̀yin kọ́ lọ bàtán yẹn. Kí ni mo ń ṣe ọmọ ọkùnrin tó ṣe gobi tí dùbàlù? Wọ́n bá tán ni. Bàbá máa bẹ̀ yìí. Àgbọ̀. Àgbọ̀ tó ló gbúgbọ̀ ẹ̀jẹ̀ wò. Òun nìkan náà bàbá òun nìkan ni ìyàwó ẹ̀ sá lọ. Òun nìkan náà ní ilé iṣẹ́ ìtún jóná. Ṣé ẹni wọ́n o? TVC gangan ni ọ. Ìwọ kọ́rẹ́ǹtì. Ọgbọ́n gbogbo ní lọ sí ẹ. Mo kọ́rẹ́ǹtì o. TVC ni ọ. Ẹgbẹ́ pọ́ǹsì náà rí bí ọmọ ẹ̀ mọ́. Ẹ mọ́ ni. Ọmọ abọ́dẹ rẹ̀ ni. Àmọ́ ó ṣe ṣe yá ayé ní òkú rẹ̀ nìkan. Wọ́n ti mú ẹsẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ dáadáa kí ayé ti bàjẹ́. Àdá ló mọ tó dẹ́wọ̀. Àdá ló mọ tó dọ̀dọ̀ ẹ̀ fi dàrú bí inú ẹ̀. Ṣé rubbish? Ọlọ́run mú dọ̀rọ̀ di arúgbó náà. It's very pity. It's pity. Bàbá ìlà kọ́sọ́gọ́. Yàtà. Yàtà ọdún. Ọ̀rọ̀ ilé ayé nìyẹn. Ẹni bá ti ń wá fà, ó ń wo fò. Ẹ bá ti ń wá fà náà ń kọ́ lẹ́tà tó fò ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ẹ̀ dàrú bí ẹsẹ̀ tí yàn. Ọlọ́run sọ àná. Kí ló ń wá jìnnà ọgbọ́n yìí? Ẹjọ́ máa gbọ́. Bàbá tó yí náà ní kẹ́sà lè rí mi. Àwọn tó lọ ti bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Bá a ti ní láti rí ọ. Bàbá èlé ní ọlọ́run. Tó lọ kí ló gbé kọ́rùn yìí? Ìwọ ni bí láti ṣàjà Bàbá yìí. bá ìgò bàbá wà ó ṣe lọ tà ṣẹ́yìn sí. Ní tó fún mi lágbára. Bàbá. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí à ń kọ̀ fún yìí. Ọlọ́yin náà lórí gbogbo ẹ wo orúkọ tó ń pè tẹ́lẹ̀. Kí ẹ pè? Èmi àsákì bèbí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á pè mí lẹ́ẹ̀pa dọ́là.
ti bàbá o. O ti di bọ́mpà. Ṣé wọ́n bọ́ ní? O ti tọrọ bọ̀ sí. Lẹ́pà dọ́là. Ní ìgbà kan ní ẹ̀ máa lè kí. Àmọ́ oníṣẹ́yìn. Àbàbọ̀ rẹ̀ là lọ́mọ ẹ̀. Àbá. Àtàkì àwúrẹ̀ mẹ́lẹ́wù kan o. Gbogbo ní bẹ́ẹ̀ kò tẹ́ kí n náà bọ̀. Gbogbo ilé ìta jí iná tó yí iná. Ilé ọ̀dọ́ bàbá. Wá ọ̀rọ̀ kan ni mo fẹ́ sáyé rí ọkùn. Sórí mo ti mú ẹ lálàá lórí ọlójú owó ti tó bí ẹ̀mẹ̀ta fún ẹgbẹ́ wa múlá. Kí ló dé gbà kí ìrajà lọ́wọ́ èwo làbúrò ọmọdé mi kí lójú o. Wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ tó wá mọ wá lójú owó yà kí náà mọ wá fún wọn níyàwó mi. Mo jẹ́ tiẹ̀ láíláí. Ó tún dọ́lẹ̀ kejì wọ́n ní wáìfù mi nù fún ní kíni. Ìgbà tí ó bá délẹ̀ kẹta tó tún gbé wá báyìí wọ́n ní kọ́pù mi nù mú ní ẹ gbà mí. Ìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ gbà ẹni tí ẹ mú wáyé ó má dàbí child abuse ni pé irú ọmọ kékeré yìí sí èmi pé kò ní nǹkan kan bí wọn bá tọ́ ṣáà pẹlẹbẹ báyìí lórí wọn bá gbé ọwá ní òwò lóòótọ́ wọn bá rí pé àti púpọ̀ mẹ́ aṣọ ní ìfún mi. wọn á gbà tán gbé wa mọ́ ní àtà lónìí ibẹ̀ child abuse lélẹ́yìí àwọn èèyàn máa búyàn wọn á rí pé ìsọ àwọn bẹ́ẹ̀ wọn á rí pé mo sì sọ́ọ́rí tó bá kọjá lọ́wọ́ yìí àga tó bá ń kọrin àbí tó ń kọrin tó dẹmọ báyìí tó dẹmọ ọmọ yìí Ọlọ́run ti bá rọ ọmọ ìfì ọ̀pá owó bàjẹ́ mo ti wò pé èyí tí mo fẹ́ rí ọkùnrin gangan ni pé mo fẹ́ máa fi ọ ká máa fẹ́ra kò jù bá lọ. Mo ṣe pé mi ní òfin ìgbà kan mọ́ bá ti. Ìlà ẹ̀ gan ó máa ń dá mi lọ́rùn ni àmọ́ kinní kan ló kàn bàjẹ́ ẹ̀jẹ̀. Mo lè sanwó mi. Èló ni o èló. Gẹ́gẹ́ ẹ̀yin ó sì máa léyìn ẹ̀yìn ò lè sanwó yìí kí ni owó èló lọ fẹ́ gbà. O lè sanwó mi ṣé o ní gbogbo pákéjì. Gbogbo pákéjì fi pákéjì lẹ̀ pákéjì ló ní kálukú náà lò pákéjì mi. Mo kì í san. Èmi tí mo wá bọ́ náà ti mọ̀ pé owó lọ gbà. Nǹkan tó yẹ kí n kó ẹ jẹ ṣe ọba àṣì tó jẹ. Torí bá a sì mo mọ̀ pé èèyàn tiẹ̀ náà ni ẹ̀ṣọ́ inú máa ń dùn gan-an. Bá a sì tó pọ̀. Èèyàn lásán èèyàn. Èèyàn ni o ṣé o gbọ́ ẹ máa kí bàbá rẹ̀. Bá a sí lélẹ̀ lélẹ̀. Wọ́n kọrin mọ́tò nítorí wọ́n kọrin ọjọ́ ń lọ sí ni. Sọ́rí bọ́ sí wa yìí nìsín. Orin tó kọ ìkíni mo lè fún ọ náà. Èmi tiẹ̀ mi dání. Níbi ẹ̀wọ̀ studio. Bọ́ sí wa yìí nìsín tí bá mú ọ nìsín ó di gbà oṣù di láàrẹ̀ náà. Ní ọmọ yìí o ìṣe singa ó yá ẹjọ́ wọ studio kó mọ kí gbogbo yín lọ. Ta ló mọ̀ láàrẹ̀ náà. Tẹ́mi mọ́ láàrẹ̀ náà mo dáràn. Èèyàn ọmọ yẹ yan ìwọ tẹ̀lé mi dáre náà wò kí kan ní kọ́ borí kọ́ kí wọ́n pa síbẹ̀ táwọn bá ní kọ́ wọ studio kọ́ pa mí. Ìjà bùkù lórí olóró. A lè bá lọ tó bá yẹ kọ́ náà bẹ̀ ló gbà. Ó lè gbé nínú ìwé ìṣẹ̀lẹ̀. Wà láyé yìí gbé yé kí ni mo lè ṣe fún ọ náà o. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú omijé ojú kan ni mo fi kọ ìwé yìí sí ẹ. Mo ti mọ̀ pé ìgbà tí wàá bá fi rí ìwé yìí gbà ọlọ́jọ́ á ti dé. Gbogbo wàhálà mi lórí rẹ̀ láti kékeré. Ojú kan mi tó fẹ́ rí tí mo fi di ẹni ìkórìíra fún ọ. Láti kékeré ló ti pàdánù ojú kan tiẹ̀ tí èmi sì fi ọ̀kan rọ́pò fún ọ. Orí wàhálà yìí ni bàbá rẹ̀ kú lé lórí tó
fi di pé ó kù èmi nìkan tí mo ṣe àdágbé àdásọ ṣùgbọ́n o mo ti gbà ní kádàrá mi. Odò tó bá gbòòrò orísun rẹ̀ ṣetán àti gbẹ. Odò tó bá gbòòrò orísun rẹ̀ ṣetán àti gbẹ. Àwọn ọmọ tó gbàgbé ilé àpòyà ló fi kọ́. Wọ Ọlọ́run ẹlẹ́dàá mi, ta ni mo ṣẹ̀ tí ò dáríjì mi láàrin oṣù méjì? Kí lè jóná, kí kọ́ńpìnì dàrú, ìyàwó tún sá lọ, gbogbo nǹkan wá dojúrú. Ilé yìí máa le jù o, ilé yìí máa le jù o. Ìwọ Ọlọ́run ṣàánú mi, kò síjú èpè wò mí. Ẹnikẹ́ni tó bá ṣerú eléyìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín, ẹni kó jáwọ́. Ṣàánú mi Ọlọ́run. Akànjí. Akànjí. Abájọ náà mo gbé gbogbo aago látàárọ̀, èyí fóònù ó gbé, èyí tó ti kú náà fóònù rẹ̀ ó ti kú. Èyí mo gbọ́dọ̀ ronú ọ̀rọ̀ ìgbésí ayé yìí. Kí ló ń lò? Kí ní ń gbé ọlọ́wọ́ tó fi jólẹ̀ lẹ̀? Ó mọ̀ dá kéèyàn mọ̀ ní alámọ̀ràn gidi o. Nígbà tó wá múra rẹ nísìnyí tó múra rẹ wá hàyìn, ó wá kọ́ tí síwájú bí ìjọba múrítàlà, gbogbo ìwọ náà ló mú gbogbo lè látó rọ. Sórí jẹ́ kí mi sóòtọ́ èyí tí sóòtọ́ fún ọ o. Sórí nílé ayé kò sí tó dé bẹ́ẹ̀dà láyé tí ò ti ṣe nìkan rí o. Sórí tábà gbọ́kàn abárọ̀bá. Sórí Kárúnà, ànábì Kárúnà, òun ló lówó ju ilé ayé yìí. Wọ́n ní bó sì ṣe lówó tó nígbà tí àdánwò Ọlọ́run tó dé, wọ́n ní pé ó padà dẹni tí ò lówó mọ́ rárá ni. Ìyún ní kó para rẹ̀. Ọlọ́run ọba ń jẹ́ kó yé wa pé òun lọ́ba tó ń lè ṣe tó wó òun nígbà tó wó òun ni. Kí wá ló tí ì ṣe wọ? Sórí ẹ̀dá tí bá sì ń bẹ́nu ilé rẹ̀ tí bá ń rí gàárì mu lásán, ó yẹ kó mọ́ sọpẹ́ nì. Torí pé mo lọ lílọ jẹun ọ̀já mẹ́ni tí mo gàárì, kò já mẹ́ni tí ò ní nǹkan kan jẹ. Ẹ̀dá tí bá sì ń bẹ láyé tí ń bẹ láyé láyọ̀ àtàlàáfíà, ó yẹ kó náà mọ́ sọpẹ́ nì. Ṣé ò rẹ̀ ọ́? Àjọ mi tó lé gàárì. Ṣé kò rẹ ọmọkùnrin wọ lọ àbí kí ni ìṣòro tó tí ní gan tó fi bẹ̀rẹ̀ sí ní ronú tó mú nǹkan báyìí àtẹ̀yìn ìwèrè náà kí ló dé tẹ́ dáadọ́ tí kí lẹ́jọ́ ó fẹ́ mọ̀ tí máa mú ìwọ náà wò ó o ti palẹ̀ láró lẹ́nu ṣe tílẹ̀ mọ́ yìí o tún wá jókòó bí látàárọ̀ ni mo ti wọ káàkiri tílẹ̀ fi sú. Ó dà wọ́n ṣáà fi gbogbo ọkàn rẹ balẹ̀ gbogbo ẹ̀ ní ìlú àtúnṣe kò sí nǹkan tó bá dé bẹ̀rẹ̀ láyé kò sí tí ò ní solution láwàá sọ̀rọ̀ rẹ̀. Èmi sì ti fi ọlọ́kàn balẹ̀ náà fẹ̀kàn tẹ́lẹ̀ náà kí kò fọkàn balẹ̀ ikú níbi tá a lọ gbogbo tí ń ṣe ọ̀yìn yóò kò sẹ́ni tí ò ṣẹlẹ̀ sí rí nígbà tí ó ṣe gbogbo ọlọ́run ṣe dá ọnu òwò ọkọ̀ wá àyìn ṣé tó bá ń lọ ní ìsìn ta ló fẹ́ gbé ọ délé ọlọ́run arákàn sọ fún mi náà ní pé kí n máa wá ibikíbi tó bá wà mo ṣe pákó mo sì mọ̀ pé bí náà ló wà. Ó tiẹ̀ ti dà wo ọmọ tá a ṣe ìwọ ìjàmọ̀ wọ̀nyí fọkọ rẹ lẹ́ẹ̀mí ń gbà kí lọ́wọ́ rẹ nísìnyí mi ò fọkọ tèmi gbé ọ tí máa dá ọ lẹ́nu ìtàn wà gbé ọkọ mi. Ọlọ́run tí o kú sóde ilé olóko ọkọ̀ ewèrè ṣé ilé ó ṣe wà ní òsì kú sóde tí bàbá nígbà tí wọ́n fẹ́ rẹ́síkì rẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ ilé abọ́ ìsinmi gbogbo àgbà tí wọ́n fẹ́ tó di sọ́wọ́ tó kú tó di sọ́wọ́ mú fi ṣe bàjẹ́. Ìbí wọn dà wọ́n tí ìbí wọn dà. Ọ̀yà jàlọ wọ́n rẹ̀. Àìrí wọ́n. Ẹ má dà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sùn.
bó la ń lọ. Sí wàhálà ẹ pẹ̀lẹ́. Níbi. Bẹ́ẹ̀ni, àbúrò rẹ̀ mọ́ mi. Ṣé o sáré mọ́ mi rẹ̀ ni? Ẹbí ọmọ tòótọ́. Ọ̀rẹ́ mi, ó jọ òkú mọ́jẹ̀kọ̀ lọ́wọ́. Tó bá di ládùúgbò mi ni ọmọ bá wọn jẹ ọ̀rẹ́ mi. Ẹ dárí jì mí. Ọmọdé ò lè yẹ kó jẹ kó má rà lọ́wọ́. Ìgbà ẹ̀mọ́ ní gbogbo àṣìṣe tí mo ṣe látẹ̀yìnwá. Ẹ dákun ẹ dárí jì mí. Ọmọdé ló ń ṣe mí. Ẹ dákun mi ò mọ̀ ẹ́ kébi tọ́rọ̀ yìí máa padà já sí lélẹ́yìí. Ẹ dárí jì mí. Ẹ dákun ẹ dárí jì mí. Wo Akanji. Wọ́n sọ fún mi. Ẹ má sọ fún mọ́mọ́. Ẹ má sọ fún dìde. Akanji dìde. Ẹ já wọ nílé lọ. Ó ti kọjá fún mi ìfẹ́ kì í tiẹ̀ rí bẹ́ẹ̀ bàbá mi àwọn òbí ò kọjá fún ẹ ọkọ mi fọ́ fún ọ̀rẹ́ mi nínú fọkàn ìyá ẹ̀ balẹ̀ ìyá ẹ̀ ń sunkún àsunrìn lórí ẹ̀ ìyá ẹ̀ kò tó da nìyẹn gbogbo ilé ètò gbé dání ìyá ẹ̀ yá àjọ bàbá ẹ̀ súnmọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí èèyàn ṣe súnmọ́ tó ó mú àsùn ṣọ́ọ̀ṣì ìtìjú ló jẹ́ fún wọn ǹjẹ́ kí làwọn fẹ́ fi ṣe wàásù ṣé wọ́n fẹ́ sọ fọ́mọ ọ̀jọ́ pé kàn jọmọ rere ni àbí wọ́n fẹ́ sọ fọ́mọ ọ̀jọ́ pé ọmọ tí ò bá yáre ọmọ burúkú ni ìgbẹ̀yìn ọba yìí nítorí pé ọmọ títí wọ́n wọ̀ sí ìyẹn lọ. rí lára ẹ̀ sí kò tí ń jáwọ́ bó o ṣe wá ń jáwọ́ ìyóògùn tó ti ṣẹ́nu ilé ayé ẹ̀ pé rí mọ́ Ọlọ́run àwa ṣe ẹ lọ́mọ rere ọmọ ìdùnnú àwa fọ̀rọ̀ ẹ ṣèyanu fọ̀rọ̀ ní ṣèyanu àńlá ọ̀pẹ́ sí àwa àtọmọ bí ẹ̀ papọ̀ sùúrù lè ní àmọ́ yẹn ò gbé Ọlọ́run kan náà lájọ́ ń sìn ọ̀rọ̀ ní Ọlọ́run á fọ̀rọ̀ ẹ ṣèyanu. ọmọ tó ṣe ọmọ tó ń dùn ọ̀hún bí ẹni. Kaka